Gbabode.
ṣẹlẹ̀ ní ilé ayé ìrìn sókè ìrìn sódò ọmọ ènìyàn ṣùgbọ́n kinní kan ni mo mọ̀ tó dá mi lójú òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. mo fẹ́ lówó mo fẹ́ lọ́mọ onílé ayé ìyẹn ló fẹ́ mú kó sọlé ọ̀làdà òro kó wá fẹ́ sọlé ayé dàwá ìlọ ó máa ṣe o òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ dọ́jà òkúta ní ilé ayé owó lọ́wọ́ là ń rèké o rírọ́ bá lọ lógún ọdún kò fẹ́ kẹ́ mọ́ ìṣẹ́jú kan péré òtítọ́ yóò bá òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ń gbé ní ìkà kì í gbé ní o òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. dandan yóò lékè dandan. òtítọ́ yóò lékè dandan. yóò lékè dandan yóò lékè dandan. òtítọ́ yóò lékè dandan. yóò lékè dandan yóò lékè dandan ni. òtítọ́ yóò lékè dandan. ṣáṣù òtítọ́ ó wà á lékè dandan. òtítọ́ yóò lékè dandan. yóò lékè dandan yóò lékè dandan. òtítọ́ yóò lékè dandan. pékélé lóní gbọ́dọ̀ ránṣọ fùrọ̀ dán ìjàgùdù láàrin ọkọ àtìyàwó gbọ́dọ̀ dán ìgbàgbé. ó tó gẹ́ ẹjẹ́ tètè tọ́ kó má bàa dẹran nídìí láàrin lọ́kọ-láya. ó burú jáì pé ọkọ lùyàwó ẹ̀ bẹ́ẹ̀ ń lu bàrà tàbí kíyàwó fọmọ ó dó tàbí kòkó ọbẹ̀ mọ́kọ lórí. ó bá rí bẹ́ẹ̀ ọpẹ́ ni fún Reverend Mrs. Margaret Ọláwáyé ní Fátúrọ́tì tọ́nà ọba mi lò láti kọ̀wé kan àrà ọ̀tọ̀ tí yóò fòpin sí rògbòdìyàn nínú ìdílé. Enough is enough on domestic violence lórúkọ ìwé náà. ó ṣe pàtàkì láti rà á. ṣé ìgbàgbé arábìnrin òǹkọrin ìgbàgbọ́ ni Sista Ọ̀ṣínáṣì tó gbẹ́mìí mì látàrí ìjàgùdù. àbẹ́ ìmọye ìdílé tọkọ tàbí ìyàwó ti faṣọ péńpé roko ọba látàrí èṣù tako sí láàrin àwọn méjèèjì. Enough is enough.
gbogbo ẹ̀yin tọkọtaya nídìílé aláyọ̀ àtẹ̀yin tẹ́ ẹ fẹ́ lọ́kọ fẹ́yàwó ẹ tètè máa béèrè fún kọ́pì tiyín ní amazon.com for free shipping àti indigo chapter bookstore lórílẹ̀‐èdè Canada. fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ kàn sí www.widowsadvocate.org tàbí email wuraola55@gmail.com bó sì jẹ́ bookbookstore.com. bí ẹ bá fẹ́ rà á lọ́pọ̀ yanturu bí ẹ bá ṣe rà á lọ́pọ̀ sí lẹ́dínwó yóò ṣe wà lórí iye tẹ́ ẹ bá rà. Enough is enough on domestic violence látọwọ́ Reverend Mrs. Margaret Ọláwáyé ẹ máa rà á o. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá káàkiri àgbáńlá ayé níbi tí ẹ ti ń wọ Ọmọlúkà. Mo kí gbogbo yín pátápátá o. Mo kí yín lọ́kùnrin, mo kí yín lóbìnrin, mo kí yín lónílé, mo kí yín lálejò. Ẹ kú ọdún o. Ẹ kú ọdún o. Ẹ kú ọdún o. Ọdún ayabo fún gbogbo wa o. Ẹ kú ọdún o. Gbogbo yín pátápátá ẹ kú ọdún o. Màmàrà pàpẹ ẹ kú ọdún o. Ọdún ayabo fún gbogbo wa o. Mo kí gbogbo yín o, ẹ ṣé gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọmọlúkà pátápátá gbogbo yín. Mo kí Ọlámilékan Sóbò mi ò ní gbàgbé yín láyé, mo dúpẹ́ lọ́wọ́ yín o, ẹ ṣé náà. Ẹ kú àdúró tì mí ní gbogbo ìgbà. Mo kí gbogbo ẹ̀yin tèmi ní Facebook, ní YouTube, ní TikTok, gbogbo yín pátá mo kí. Agbára wa sọ èyí tó jọ̀rọ̀ lẹ́ni o. Ẹ mọ̀ mí, ọdún ládẹ̀ wá ń ṣe o. Ṣùgbọ́n bá a ṣe ń sọdún yẹn, Yorùbá ní pàṣẹ òfurá ó jáná. Agbó ò máa fúra kò máa lóyìn. Ọ̀bọ ò máa fúra kò máa dèèyàn. Ẹja fúra. Àìfúra òun ló jẹ́ kójú àgbà kó jì wọnú. Àsìkò táwọn àgbọ̀dọ̀ finá sórí òrùlé sùn ẹ̀yin ọmọ Yorùbá ẹ súnmọ́ bí. Nínú bóyá mo sòtítọ́ tàbí mo ṣàpátá tótó màá máa pariwo ń bò bá tọ́jọ́ kan àjànà. Abẹ́gbọ́ àjànà máa mi dúpẹ́ Adífọwọ́bajé mo kí yẹn káàbọ̀. Ẹ ṣé mo dúpẹ́ títí láyọ̀ Adéwálé mo kí yín o. Mama Gold, thank you, God bless you, you are welcome. Mo kí yín ní ọmọdé lágbà ẹ súnmọ́ bí ẹ jẹ́ ká jọ bára wa ṣàṣàrò ọ̀rọ̀ yìí o. Torí pé kí ni nǹkan tí ìkan bá ń bọ̀ Yorùbá ni ó ń bọ̀ báyìí àwọn làádẹ́ẹ̀dẹ́ báyìí àkíńdé àwọn dé mọ́. Wàá la ọwọ́ sílẹ̀, la ojú sílẹ̀, la ẹsẹ̀ sílẹ̀, múra dé mẹ́. Eléyìí tó bá ṣe é yọ̀bọ̀dé wàá yọ̀dé. Ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́ yìí ṣàrà láwọn mọ́. Ẹ gbọ́ ẹ̀yin ọmọ Yorùbá ọ̀rọ̀ tí mo fẹ́ sọ pín sọ́nà méjì. Ṣùgbọ́n ìkan náà ni gbogbo ẹ̀ máa bá lọ. Àwọn gómìnà ilẹ̀ Yorùbá kan ni wọ́n kóra jọ o, àwọn gbogbo gómìnà ilẹ̀ Yorùbá. Ṣẹ́rí mo máa sọ ọ̀rọ̀ mi and I will keep on saying it. Tẹ́lẹ̀ ni mo máa ń sọ fún yín pé ẹ lè ṣe ju pípa bọ̀tẹ́ ẹ lè rí mi gan pa báyìí lọ́wọ́ tá a wà. Kò sí ẹ lè rí mi ẹ bá lérí bẹ́ẹ̀ bá rò ó pé àfi tá a bá pa á bẹ́ẹ̀ ṣe ń rò yẹn Ọlọ́run ní àkọ́bí yín máa fòṣánlẹ̀ ó máa kú. Bẹ́ẹ̀ ni gbogbo tẹ́ fọwọ́ yín kó jọ tẹ́ parọ́ kó jọ gbogbo ogun ìran ọmọ Yorùbá tẹ́ parọ́ tẹ́ ń kó sápò torí ìyà tó jẹ ọmọ Yorùbá tẹ́ ń kó sápò gbogbo ẹ̀ máa tán lójú ẹ̀mí yín ni. Ẹ̀yin wá lọ ń ṣèpàdé ẹni Yorùbá nation ò ní fẹsẹ̀ múlẹ̀. Ẹ̀yin ọmọ Yorùbá máa gbọ́ mo kà ní news ó jáde clearly Yeti Queen you are welcome my mommy. Ó jáde clearly nínú program yẹn wọ́n sọ wípé all the Yoruba nation agitators will be arrested and prosecuted and charged for treason. Àwọn gómìnà ilẹ̀ Yorùbá ló sọ ọ́. Sanwó-Olú wà ń bẹ̀. Babájídé Sanwó-Olú ó wà ń bẹ̀. Dàpọ̀ Abíọ́dún wà ń bẹ̀. Ṣèyí Mákindé wà ń bẹ̀. Nurudeen Jackson Adeleke ó wà ń bẹ̀. Adébánjí àbí Adébánjọ ló ló jẹ gómìnà Èkìtì. Ìjọ tí yẹn ti jẹ gómìnà àti ẹ̀gbúrú ẹ̀ àmọ̀ pé gómìnà wà. Ìyẹn náà wà ń bẹ̀ ó di 5. Akérédolú àtẹ̀mọ̀pá Akérédolú ò tiẹ̀ sí níbẹ̀ ní tiẹ̀.
ṣùgbọ́n dábà sọ náà ó sọ náà nìyẹn. Ẹ wá lọ ṣe pàdé níbi táyé gbogbo ẹ̀yin gómìnà ayé yín polúkúrú muṣu. Ẹ rí ìjà tó jẹ mẹ̀kúnnù láàrin ìlú. Ẹ rí fìtìnátì táwọn mẹ̀kúnnù kojú. Ọ̀rọ̀ ọmọ Yorùbá ló kọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ àrẹ́sì àwa tá à ń sọ pé ìyà yìí pọ̀ òun ló mọmú láyà yín. Ẹ ṣòfò dànù bí omi ẹ̀fọ́ ni. Ẹ ṣòfò dànù bí omi ẹ̀fọ́ gbogbo yín alága ẹ̀rí wújẹ. You will arrest them. Yoruba nation has nowhere to stay. This is same Jide Sanwo-Olu that is crying lọ́jọ́ kìíní àná pé ìbò fẹ́ gba Èkó lọ́wọ́ òun. Ìṣẹ̀dá àwọn ọmọ Yorùbá bí gbogbo yín lérè. Àbójú yín fọ́ ni. Tójú yín bá fọ́ etí yín di ni. Ẹ gbọ́ tó ṣẹlẹ̀ láàrin ìlú ni. Ẹ gbọ́ ìyà tó jẹ mẹ̀kúnnù láàrin ìlú ni. Pé ìyà tó jẹ mẹ̀kúnnù lásìkò yìí times 20 ìyà tó jẹ wọ́n lọ́dún kọjá ló jẹ wọ́n lọ́dún yìí ni. Ẹ tí ì mọ̀ tójú yín bá fọ́ etí yín di ẹ̀yin gómìnà. Gbogbo yín pápátá ọgbọ́n àlè ní ọgbẹ́nu mi láti sọ. Ọmọ àlè gbogbo yín o. Ọmọ àlè ni yín. Kò sí tẹ́ ẹ fẹ́ fi the worst. Mélòó yé mọ́, mélòó lábàá, kò sí ìyá, kò sí bàbá, kò ní ò lẹ́nìbọ̀dì àfọlọ́run ọba. Ṣùgbọ́n màá sọ tèmi fún yín. Do we disturb you of doing whatever you want to do? Ṣé ìran Yorùbá dì yín lọ́wọ́ mú kékeré má jalè dẹ́ ń jà ní? Gbogbo owó olókùn gọ́ọ̀mẹ̀ntì tí gbogbo yín jòkó lé dẹ́ ń jẹ ṣáà dì yín lọ́wọ́ mú kẹ́ ẹ má jẹ ni. Ẹ̀yin governors. A mọ̀ ó yé wa dáadáa pé ẹ̀yin ní màdàwú, ẹ̀yin náà bàyé jẹ́, ẹ̀yin gan-an lẹ dorí gbogbo nǹkan kodò débi tó dé tí gbogbo ẹ̀ fi bàjẹ́ débi tó dé. Iṣẹ́ ọwọ́ ẹ̀yin governors ni. Tá a bá pọ́n yín lé àpọ́n yín lé ni torí pé à ń tẹ̀ lọ́rọ̀ Bíbélì tó sọ pé ká fi ọlá fún ẹni tí ọlá tọ́ sí. Ẹ̀yin ni ní gbogbo Nàìjíríà pátápátá bí Nàìjíríà ṣe tóbi tó. Ẹni tó kọ́kọ́ introduce pé kò ní sí election local government pé kò máa gbowó local government sápò ṣebí gómìnà ọmọ Yorùbá ni Olúṣẹ́gun Mímíkò òun ló introduce ẹ̀ pé kò ní sí tó ń jẹ́ gómìnà ó ṣèjọba ọdún 8 kò ṣe election gómìnà ọdún 8 kò ṣe local government election fọjọ́ kan gbogbo allocation local government àpò Mímíkò ló ń gbà sí àrà tó wù ló fi ń dá. Ẹ̀yin tẹ́ ẹ wà bẹ́ẹ̀ ní sẹ́ńtì lẹ́gùn lé lórí. Tàbí ẹni tó yẹ̀ yín lọ́wọ́ wò tálẹ̀ yín tó mú yín dání. Gbogbo ariwo tá à ń pa gbogbo bá ṣe ń sọdọ́. Ẹ̀yin aráàlú lè fi ń sọ nítorí yín mo ṣe ń sọ gbogbo tí mò ń sọ. Ọjọ́ tí Mímíkò tó ti kúrò lórí oyè EFCC mélòó ló ti lọ bá Mímíkò tó ti gbé. Wọ́n á lọ bẹ̀, wọ́n á jẹ yín lájẹun kò sí tí ẹnikẹ́ni fẹ́ fi wọ́n ṣe. Wọ́n á lọ bẹ̀, wọ́n á kó owó yín, wọ́n á kó ogun yín, wọ́n á kó ọ̀la yín, wọ́n á kó tàwọn ọmọ yín àtàwọn ọmọdé ẹ̀ tí ì bí, wọ́n á pa gbogbo ẹ̀ papọ̀, wọ́n á kó sápò, wọ́n á kó lọ sókè òkun, kò sí anybody, kò sí ọlọ́pàá tá mú wọn, kò sí sójà tá mú wọn, kò sí DSS tá mú wọn. Wọ́n bá kàn pretend fún yín pé wọ́n arrest ìwé ìrọ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀. Mo sọ fún yín, mo ní kò sọ olóṣèlú tó bẹ́ kẹ́ ẹ̀ soríire láyé. The only means tá a fi ké fún gbogbo àgbà ńlá ayé pé ìyà tó ń jẹ àwa mẹ̀kúnnù yìí pọ̀ lápọ̀jù ó ní means of this Yorùbá nation. Tẹ́ ẹ bá rẹ́dùnmí tó jáde tó ń pariwo revolution tó ń pariwo any other thing politically irọ́ ni gbogbo wọn ń pa olè ní wọ́n papọ̀. If you are interested in Nigerian politics you are a chief olè ní ẹ́. Ó lè jà fún mẹ̀kúnnù ní Nàìjíríà kó dẹ̀ má ṣòṣèlú Nàìjíríà. Kò possible tó bá lóun ṣòṣèlú ní Nàìjíríà ọdẹ parọ́ kò jà fún mẹ̀kúnnù o lè ní ẹ́ tiẹ̀ ló fẹ́ lọ kó òun wọ́n gbọ́n bí wàá ṣe mú àwọn èèyàn mọ́ra kán lè tiẹ̀ lẹ́yìn kó débẹ̀ kó lè jí tiẹ̀ ní o lè ní ẹ́. Àdìyí lọ́wọ́ mọ́ ẹ̀yin governors àníkẹ́ má jalè yín
ṣe bọ́jẹ̀tì kẹta níbọ̀dì yìí síbẹ̀ ẹ̀yin àtàwọn tẹ́jọ́ wà lásán assembly gbogbo ẹ̀yin tẹ́ ń dàbí wa every state tó 10,000 tó 20,000 wọ́n bá kó gbogbo yìí papọ̀ gbogbo yìí tẹ́ kóra jọ tẹ́ fìtì láti wá kí ni problem yìí gẹ̀ ẹ̀yin aráàlú kí ni wàhálà yìí tẹ́ lè dìde kò kàn yín kò tí ì mú yín rárá ó nígbà tó bá kàn ní kokoko tó dójú ẹ̀ fún yín ẹ̀ mọ̀ ìwé tí gómìnà lásán bá kọjá ó yẹ kẹ́ ẹ yá jẹ ní tútù kẹ́ ẹ písìsì mọ́tò ẹ̀ kẹ́ ẹ pè mọ́ra yín lọ́wọ́. What you una go do? Arrest him, kill him, torture him, make sure he suffered. And after that, he carry gbogbo yín. He carry gbogbo yín máa dájú o. Ẹ̀yin tẹ́ pẹ̀lú ayé ní gómìnà ilẹ̀ Yorùbá wọ̀nyí. Ẹ máa àtẹ̀yìn tẹ́ máa mẹ́rin o, àtẹ̀yìn tẹ́ ti lọ. Ẹ máa dájú ìkàmọ́ ní yín láyé yìí o. Many things are not okay in this country. There are many irregularities in this country. Things are not going well. Pé wọ́n lábújá kẹ́pẹ́ brother yìí tó jẹ́ president pé dáàbò wa ìjòkó. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ bí kan ṣe máa tó. Ẹ jẹ́ ká jòkó ká pa àwọn tó ń jà fún Yorùbá nation yìí pé kájọ sọ̀rọ̀ ká ṣe bí eléyìí ká má sọ pé Yorùbá tàbí ká ṣe bí eléyìí tàbí ká ṣe bí eléyìí kẹ́tì ẹ̀ sọ̀rọ̀ ṣe kankan ẹlẹ́fẹ́ máa arrest àwọn tó ṣe Yorùbá nation. Ọlọ́run á bí gbogbo yín iná Ọlọ́run á dún lára yín ẹ̀yin ìkà ọ̀dájú ènìyàn wọ̀nyí nígbà jẹ́ jẹ̀lẹ́ fi wẹ̀ nígbà tẹ́ mi ènìyàn ò tiẹ̀ tọ́ yín lójú. You don't care about people's life. Ẹni jẹun ó jẹ́ láyé ara ẹ̀ ẹni tí ò jẹ kò jẹ́ ní òògùn tí ò jẹ́ ní to you. Ẹni tí ò rí jẹ òògùn tí ò rí jẹ ní to you. Níbi táwọn ọmọ ti yí tó ti ń gba yacht tó ti ń ṣàtà ship jet different kind with different with owó òògùn ojú ìran àwọn ọmọ Yorùbá. Àwọn ọmọ ti yí lò wọ́n fi ń ṣàkó wọ́n fi ń ṣe tó wọ́n. Ṣùgbọ́n bẹ́ẹ̀ nìkan ò rí jẹ òògùn bàbá alákùnbà bá ẹ̀ tí ò jẹ ní. Ẹ bá lọ́wọ́ ní bí yí ẹ̀yẹ ìka ènìyàn wọ̀nyí. Ẹ lọ́wọ́ kò ní bí ìyá ìjẹ yín. Ẹlẹ́fẹ́ arrest àwọn tó ṣe Yorùbá nation. Ẹ múra àdúrà táwa gan ń gbà kí ẹ tètè bẹ̀rẹ̀ sí ní mú àwọn ènìyàn ká lè tètè mọ bí tá máa forí ẹ̀ tì sí. Ẹ̀yin ìka ẹ̀dá. Àtáàkì ló ṣẹlẹ̀ ní Plateau. Ẹ̀rí kankan sọ sí. Ẹ bá sọ pé kò ń ṣe ilẹ̀ Yorùbá ṣé wọn ò tí ń wọlé Yorùbá ni. Wọn ò tí ń gba Ìlọrin wọlé ni. Ẹ̀yà pọ̀dà gbogbo. Sí ni àbẹ́ẹ̀kì ń gbọ́ news. Ẹ gbàgbé meeting tí wọ́n hold ní UK recently. Wọ́n pè ní organization of àwọn maybe association of Islamic countries or whatever tí wọ́n ṣe ní UK. David Cameron was there. He attended the meeting, former Prime Minister of United Kingdom. Ó wà nínú meeting yẹn. Nigeria was recognized as Islamic country. Kí lẹ rí ṣe sí ẹ̀rí kankan sọ? Ẹ̀yin òpònú àpọ̀dà gbogbo. Ẹ̀yin ìka ènìyàn. Ẹ̀yin ìka ọ̀dájú. Ẹ̀wọ̀n dìdì ní rọ́bọ́ tó pẹ̀lú àwọn oníyàwó gómìnà l'Ondo State. Ẹ̀yin Ondo State ìjọ mi ẹ̀jẹ̀ ní dẹ́rù ẹ̀wò mọ́ láìláì tí a máa fi gba orílẹ̀-èdè Yorùbá. Everybody dábàá tó gbéyàwó tó gbọ́ ọmọ Ìgbò wá níyà sí sàkání ẹ̀. Ẹnikẹ́ni tó bá gbé Ìgbò dání wá níyà sàkání ẹ̀. Ẹ ti mọ̀ pé èṣù lélẹ̀ ìgbẹ́lẹ́kẹ́. Akérèdọ́lù òdùwà tó ránṣọ́ l'Ondo State. Ìyàwó ẹ̀ tún take over. Ó tún fìyà jẹ gbogbo ọmọ Ondo State ó tún tọ́ bẹ́ẹ̀ tiwa. Àtòun àtọmọ ẹ̀. Ẹ wá lọ́lọ́run ò ní kíkà bọ̀ yín lójú. Ẹ lọ́lọ́run ò ní dáṣẹ̀ yá fún yín kò ní fi ìyà tó tó yà kò ní fi jẹ yín. Ẹ má pín kọ̀ọ̀kan mi kò kan yé. Ó ń bọ̀ gbogbo wa lójó máa kàn. Tó bá rọ̀ sílẹ̀ tó délẹ̀ tán gbogbo wa lájọ kàn. Rice 70,000. Kò burú sí mo sì rówó ra báàgì mo sì rówó ra ike tí mo ṣe jẹ nínú ọdún. Ebi ò pa mí lọ́dún tó ṣe lánàá wọ́n ṣe rẹsì wọ́n gbé síwájú mi mo jẹ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ á dé bọ̀ dé lẹ́bù kẹ́yìn kan ò ní rí owó ra agolo rice kan ṣe jẹ. Ṣèbí 70,000 ni ó lọ 100 ó máa jù bẹ́ẹ̀ lọ tí ì mọ kankan. Keep it up ẹ máa bá ṣe lọ.
wọ́n tún ti bẹ̀rẹ̀ campaign ẹ tún máa sátẹ̀lé wọn bẹ́rẹ̀bẹ́rẹ́bẹ́rẹ́bẹ́rẹ́bẹ́rẹ́bẹ́rẹ́ hey your excellency hey ìwọ gangan lágbádé fún ẹ bẹ̀rẹ̀ oríṣiríṣi orin kẹ máa kọ èyí tẹ kọ fún Sanwó-Olú lánàá kí ló fi san fún yín sí. àyípadà ọ̀rọ̀ dé bá mẹ̀kúnnù ìgbé ayé ẹ̀yìn mẹ̀kúnnù nílùú Èkó èyí tẹ kọ fún Ṣèyí Mákindé lọ́yọ̀ọ́ kí ló fi san fún yín padà ṣé wọ́n ti ta báàgì ní 3,000 nìbàdàn lọ́yọ̀ọ́ state èyí of Ogun state eléyìí Ogun state yìí kí láyípadà kí ni tó gbéṣe nínú ayé yín lógùn state kí ló gbéṣe nínú ayé yín gómìnà wà lẹ́kìtì àti ẹ̀mọ́rúkọ ẹ̀ àti ẹ̀mọ́ bóyá wà bóyá kò sí Èkìtì gómìnà tọ̀sùn ìjọlọ́jọ́ kiri ó ń fò from one place to another ṣe ló ń dáǹsì kiri ní tiẹ̀ wáyé kò kán ìmẹ̀kúnnù ìbá máa sunkún ká máa wá ẹkún mu kò kán kò rágbá nínú bá ẹ̀ nígbà tóun bá yó kí ló kọ ọmọ bàbá kí ló ọmọ bàbá ní ìṣẹ́wù ọmọ bàbá ta ní ìṣẹ́wù kí ni wọ́n ṣe nínú ayé yín látọjọ́ tí kí ló lóun ya Akérédolú tó ti dìbò ẹlẹ́ẹ̀kejì fún Ondo State òní gọ́ọ̀mẹ̀ntì kò síjọba ìyàwó ẹ̀ ń dé wá kówó ni tó bá ti kó wá tọmọ ẹ̀ wá kó wá lọ. ọ̀pọ̀ ǹdẹ gbogbo yín kóra jọ torí pé yín náà rí ti yín jẹ ẹ̀ ń dúró sí di màdàrú ẹ̀ ń dúró sí di ìbàjẹ́ ẹ̀dẹ̀ lọ́lọ́wọ́ ní fi gbogbo yín ọlọ́wọ́ àbíyín ọ̀rọ̀ ẹ̀sán ni wẹ́rẹ́wẹ́rẹ́ ló máa jà ní ọdún tuntun tẹ́ ẹ fẹ́ wọ̀ yìí tẹ́ ẹ bá máa wọnú ẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ lọ́lọ́wọ́ máa sọ yín lẹ́sàn kì í dẹ̀ wá ṣe ọlọ́run máa gbéṣẹ́ yẹn rán àwọn tó nílẹ̀ ni wọ́n máa wọlé tọ̀ yín ni ẹlòmíì ìṣàpàdà pọnmi sínú ẹ̀ apọ̀ onímọ̀ ìdí ikú tó pọ̀ onímọ̀ díẹ̀ á dànù awọ abẹ́ nínú yín pé tó bá ní kánsà wọ́n á rú lọ sí UK tàbí kán gbé lọ Germany tàbí kán gbé lọ sí Indian kán lọ máa fa ẹ̀jẹ̀ ẹlẹ́jẹ̀ sí lára kán fa gbogbo ẹ̀jẹ̀ kúrò kán máa wéṣì owó yín kán máa wéṣì owó Nàìjíríà owó Yorùbá ẹ jẹ wìtìwìtì ìyà ikú táyé lómi ìyá kú sẹ́wọ̀n ò ní mọ ìdí ẹ̀ ẹ kàn kú ikú mysterious death ló máa jẹ́ ikú tí ò ṣẹlẹ̀ rí ló máa pa ọ̀pọ̀lọpọ̀ yìí ìmí àkàn wú bẹ́ ìmí ìyá máa jábọ́ lẹ́yọlẹ́yọ ni wọn ò ní mọ irú àìsàn á kàn máa rí bá a dẹ̀ máa jábọ́ apá àjábọ́ orí àjábọ́ ẹsẹ̀ àjábọ́ gbogbo àkàn máa jábọ́ lọ ní títí tá a fi pín bẹ́ẹ̀ ni mo sọ fún yín Ọlọ́run ò kì í ṣe bí tó gbọ́ nǹkan tọ́lọ́run bá ṣe délé ní dáadáa ni Ọlọ́run ní ẹ mọ rere ẹ ṣe rere gbogbo yín pátápátá ẹ bẹ̀rẹ̀ sí ní fi ìyà ń jẹ gbogbo mẹ̀kúnnù you care about yourself kò sí tó kàn yín pẹ̀lú báyé ṣe máa dẹrùn fún mẹ̀kúnnù. Do you know the number of people that drop out of school because of the increment of school fees? Kí lẹ ṣe lé lórí ìgbáyé bàbá wo lọ́wọ́ ọba máa sọ gbogbo yẹn máa kẹ́kọ̀ọ́ pé jẹ́ mọ́ bàbá wo lọ́wọ́ lẹ́ ń tẹ̀lé ìgbà tí bàbá wo lọ́wọ́ wà láyé bàbá yẹn sọ categorically pé education must be free for everybody gbogbo èèyàn ló gbọ́dọ̀ ní ẹ̀kọ́ sí ẹ̀kọ́ ọ̀fẹ́ Awólọ́wọ̀ tẹ́ ń tẹ̀lé òun sí ṣé bí ó ṣe ṣe ayé lẹ́yìn ṣe lè ní ara ò ní ọmọ anybody nígbà tí bàbá Awólọ́wọ̀ ṣèjọba gbogbo yìí tẹ wá parọ́ forúkọ Awólọ́wọ̀ ń ṣèjọba ń sì tẹ parọ́ tòkè mọ́tìlẹ̀ Awólọ́wọ̀ ẹ wá lọ́lọ́run ò ní dá yín lẹ́jọ́ ẹ láwọn tó nílẹ̀ ò ní dá yín lẹ́jọ́ wọn ò ní dá yín wọn ò ní gbéjà wọn ò ní gbé pẹ́rẹ́gì ìjà kaná pẹ̀lú kò ṣeé ṣe ṣáni ẹ̀yin ìka gbogbo wọ̀nyí ẹ wà wọ́n Ìlọrin àwọn náà ń lérí glán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 glá
yóò wà nínú yunifásitì orí gbogbo wọn orí àwọn tó ń pariwo pé kán tí ìyẹn orí wọn ti gbálẹ̀ ìbámu ṣe pórí wọn gbálẹ̀ wọn bá mọ ìpa àwọn táwọn sọ yẹn àwọn ò ní sọ ẹ lọ Sókótó kẹ lọ tí èyí ẹ ṣé èrè alímì lónìí lọrin ni tó fẹ́ fi jó òun ni wọ́n fẹ́ forí pẹ̀ pé yunifásitì lọ lórí yìí ò pé orí yìí gbogbo èyí tẹ́lẹ̀ pé gbogbo yìí bá lẹ́pẹ̀ pé kán lọ change orúkọ yunifásitì yẹn orí yìí gbálẹ̀ ọpọlọ ewúrẹ́ ló wà bẹ́ẹ̀ òní ò jẹ́ kẹ́ gbọ́n
tẹ́ ẹ bá gbọ́ ni ẹ mọ̀ pé wọn ò ṣe bẹ́ẹ̀. Lagos State International Airport a sọ fún yín bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ a máa change orúkọ airport yẹn kúrò ní Muritala Muhammed kò sí kan tí Muritala ń ṣe ń bẹ̀ torí ẹni airport ti yín sí Kano àbúbáyéró lẹ pé ẹ ṣe pé ní Muritala ẹ ṣe pé Lọ́báfẹ́mi Awólọ́wọ̀ International Airport Kano òfin tó dè yín tẹ́ ẹ lè mú airport tó wà ní Èkó tẹ́ ẹ forúkọ Fúlàní tẹ́ fi pé kí ló dé pé Chicago kẹ forúkọ tí ọkùnrin àti jẹ pé ọmọ àlè gan lọmọ Yorùbá tó yí ọkọ ọmọ àlè fúnra lò ọmọ àlè lò fúnra ẹ wojú mi o èmi gbàgbọ́ ní ayé tèmi tí mo wá yìí ẹ̀ẹ̀kan péré nípa ọmọ ènìyàn tó bá ti lọ náà nu. Oh, Yeti Queen, God bless you, thank you, I appreciate you, ẹ ṣé gan. Thank you, my mommy. I trust you. Ẹ̀ẹ̀kan péré lèèyàn kú tó bá ti lọ parí nìyẹn. And that's the end. Ìṣògbè èèyàn ló lè tọ́lọ́rẹ́ ti tọ́ṣọ yìí. Tí ẹ bá tọ́ṣọ ẹ̀dín lẹ́kùn ká give up ó lọ ti ẹ̀ nìyẹn. Ó ti parí náà nà. Ẹ wá máa wo ìdájọ́ tọ́lọ́ máa ṣe lórí gbogbo yìí. Ẹ ránṣẹ́ kan lọ gbọ́ mọ̀ lúkà. Mi ò kí ẹ̀ Nàìjíríà mo ń gbé. Ilẹ̀ Yorùbá mo wà Ondo State ní. I don't care. We will keep on telling you the truth. Ọ̀run máa jẹ gbogbo yín níyà. Ẹ lọ wo báwọn èèyàn ṣe ń jìyà. Àti ẹgbàá pé Christmas ọjọ́ tí wọn ò ṣe Christmas ọ̀pọ̀lọpọ̀ ní òró ń jẹ èmi ẹ̀ẹ̀kan jẹ débi tó ti ń jẹ èméjì. Ọ̀pọ̀lọpọ̀ kò rí oúnjẹ ẹ̀ẹ̀kan jẹ débi tó ti ń jẹ èméjì lọ́jọ́ tí wọn ò ṣe Christmas. Ẹlòmíì ò dáná ní Christmas ọ̀rọ̀ àfọwọ́lé ń gbàdúrà sọ Ọlọ́run mọ̀ pé wọ́n á rí yàn dáadáa náà gbóúnjẹ wá fún wọn. Ó yẹ kí everybody ní right. Everybody should have right to a very good living. Ẹ̀yin tẹ́ ń wò mí my people. Tó bá sọ fún yín pé kò sówó ní Nàìjíríà, tó lè búra fún yín pé ó lójú country ní àbálá ayé yìí tó lè fọwọ́ sọ̀yà káwọn lówó tó Nàìjíríà. Ọlọ́run ọba ń gbọ́. Ó lójú country mọ́ ẹ̀gbọ́n mi ni. Ó ní ojú country tó lè fọwọ́ sọ̀yà yìí pé àwọn lówó ju Nàìjíríà tá a bá mú àwọn kóòtù tó lè sọ fún àwọn lówó ju Nàìjíríà wọn kò lè ju mẹ́wàá lọ lágbàáyé. I can boldly tell you that. Ibo ni gbogbo owó yẹn wọlé sí ẹ gbọ́ pé wọ́n ta epo kò sí gbogbo àwọn olè tó pẹ̀lú wọn ní gómìnà wọ̀nyí kò sí gbogbo wọn tí wọ́n ń gbà ní owó epo tí wọ́n wá tì wọ̀nyí o. Wọ́n á tepo wọ́n wá odidi $5 million wọ́n wá tì $10 billion wọ́n wá tì $20 billion wọ́n wá tì á disappear. $40 million á disappear. Kò sí gbogbo àwọn olè tó pẹ̀lú àwọn gómìnà gbogbo wọn náà ń gbà bẹ́ẹ̀ wọ́n mọ bó ṣe ń lọ. That is why they can't say anything. Wọ́n jọ pápín ní àpapín. Owó tó ń wọlé ní seaport yín nìkan lọ́dún olóye billions of dollars tó jẹ́ wọn ò lè ever declare fún yín láyé àtọ̀run pé oye dọ́là báyìí lápá ń bẹ̀. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ wọn á gbé rọ́wá bá yín. Wọ́n láwọn pa oye báyìí. Èyí tó tójú lówó owó gangan tó pa ibo ni wọ́n gbé wọ̀. Àpapín náà fi ń ṣe wọ́n mọ́ra wọn náà. There is money, there is richness. Owó wà, Nigeria is rich. Ẹ̀yin kàtẹ́pẹ́rẹ́ ayé ní ìjọba wọ̀nyí ẹ̀yin lẹ bà ayé jẹ́ tẹ̀bọ̀rún jẹ́ ẹ bà gbogbo ẹ̀jẹ̀. Imagine kan bá $280 million lákàntì ọmọ ọdún méjì. Yàtí kun inú bí mi, obìnrin kọ mí. Ọmọ 2 years ní gọ́ọ̀mẹ̀ntì kan bá $287 million nínú àkáǹtì ẹ̀. Níbi tèmi ò ti ní 287,000 naira lásán. 287,000 ìkàn 287 naira gan yín ní. Tẹ́yìn wọ̀nyí ò bá sọ pé ọmọ lúkà ìgbà mo fẹ́ jalè ní. Bóyá èmi náà bàbá wọn máa gbé korodóòmù kí n máa sọ ẹni wa náà àwọn mi mélòó lókè ẹjú nǹkan sí wa káwa náà mú nǹkan lẹ̀. Bóyá nǹkan tá a bá máa ṣe kiri ni. $287 million àkáǹtì ọmọ ọdún méjì ara àwọn ọmọ ọ̀gá yín tó pera wọn táwọn ń ṣèjọba lé yín lórí. Àpapín àádẹ́rí nínú yín tá tó máa kọrin tẹ̀lé wọn lẹ́yìn. Gómìnà wa o ìwọ gangan la fẹ́ ìwọ gangan ni o
ayé yín ti tapa òbí búburú olóyìn. Ayé yín tapa because láròjinlẹ̀ ni wọ́n jẹ ayé ọmọ yín mọ́. Ẹ lọ wọ àrà táwọn ọmọ gómìnà ń dá. Ẹ lọ wọ mẹ́lẹ́kù tí wọ́n ń ṣe kiri. Some of them ò tiẹ̀ ní kúrò wọn. Ẹnu kankan máa ń kọ́ àwọn bu owó ni wọ́n fi kúròdómù máa bu owó ni wọ́n bu wọn ni. Ibi táyé gbà ti dé ọmọ Akérédolú, ibi táyé gbà dé. Ó pàṣẹ l'Ondo State, ó pàṣẹ. Jídé pàṣẹ l'Ondo State ní àrà tó bù ló dá. Àtòun àti ìyá ẹ̀bẹ́tì. Ẹ̀yin Ondo State ká tó gba Yorùbá nation mọ́mọ́ kó sì máa dìbò. Ọjọ́ ní ìtẹ́ bá ti rẹ́ni tó gbọ́mọ Ìgbò bọ̀ pé ìyàwó òun rèé tó fẹ́ ṣe first lady, ẹ máa sá fún mi. Pátápátá ẹ máa fèrè gèdè pé yé ikú rèé o. Ẹ wá ayé yín lóde, ẹ wo tán bá ayé yín jẹ́ dé. Ṣé bá advice Akérédolú kó lọ resign? Sí ní good health. Ó dẹ̀ orúkọ ẹ̀ dẹ̀ bàjẹ́ lọ. Whereas tó bá yẹ para ẹ̀ dá tó wà ókè ní gbogbo nǹkan ò ní rí bó ṣe rí iná, wàá sì sàpá tiẹ̀ níwọ̀nba. Gbogbo ẹ̀ ń bàjẹ́ lọ, ó ń destroy. You refuse to resign torí pé ìyàwó àtọmọ ẹ sọ pé kó má resign. Àwọn fẹ́ máa pàṣẹ, wọ́n fẹ́ máa mówó, wọ́n fẹ́ máa jẹun. Jídé ó máa jẹ́jọ́. Jídé Akérédolú wàá jẹ́jọ́. Signature Akérédolú tó gómìnà tó jáde tán ló ń bá ń sẹ́yìn yẹn. Tó lórí láyà ń bá bàbá ẹ̀ sẹ́yìn. Election ò kì í kò wà hereditary. Wọ́n dìbò fún bàbá ẹ̀ ni kì í ṣe òwò Jídé náà dìbò fún ìyá ẹ̀. Constitutionally kò sí ọ́fíìsì kankan fún ìyá tó bí ẹ. Your mama post, your mama office belongs to the other room. Kó lọ máa dáná fún bàbá ẹ ló wà fún. Wọn ò dìbò fún màmá ẹ, wọn ò dẹ̀ dìbò fún ẹ. Ẹ̀yin ìka gbogbo wọ̀nyí. Ẹ máa fi ya jẹ mẹ̀kúnnù. Ẹ máa kówó wa, ẹ máa kó gbogbo, ẹ máa pa ní pánsá. Jídé jáde kó o búra tó o bá ti kówó l'Ondo State lọ fi ra lé sí diaspora. Tó o bá ti kówó l'Ondo State kó o lọ fi ra lé bóyá sí Canada tàbí sí Dubai tàbí sí any other country of the world. Wá fi ìgbé ayé ẹ wá fi ayé lálá wá fi búra. Máa bọ̀ fàyè lálá búra. Ó wá náà ní jìyà olóòdì. Ó ní àwọn tó nílẹ̀ ò ní kí ọwọ́ bọ̀ yín lójú. Wọ́n kọ́wọ́ bọ̀ ojú ẹ̀ wọ́n fi ti bọ̀ ti màmá ẹ̀. The same thing applicable to gbogbo ẹ̀yìn other governors. Sanwó-Olú ọjọ́ kìíní àná lẹ́ ń sunkún. Ẹ jẹ́ kí gbogbo àwọn ọmọ Yorùbá kan náà dìde. Wọ́n ní ẹ má jẹ́ kí gbogbo náà ẹ jẹ́ ká sọ̀kọ́ ti Sanwó-Olú. Kí ló fẹ́ mú jáde ńbẹ̀ báyìí? Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ẹ̀fẹ́ lẹ́lọ́ ṣe pàdé ọ̀nà tẹ́ ní gbogbo àwọn tó ṣe Yorùbá nation kan máa mú wọn. Àwọn Yorùbá nation yẹn náà pariwo fún ẹ pé kẹ́ dìbò fún ẹjọ́ kìíní àná. Àwọn yẹn náà pariwo pé kẹ́ dìbò fún yín. Ẹ lójú ayé yín lóde pé ìkà ni gbogbo yín. Ẹ rí Ọlọ́run máa dá gbogbo yín lẹ́jọ́. Mo ti sọ fúnra yín ọ̀dọ̀ yín fúnra yín lẹ máa dàrú. Ọ̀dọ̀ yín láti bẹ̀rẹ̀ fúnra yín lẹ máa yìnbọn para yín ẹ̀ ní mú jẹ. Bẹ́ẹ̀ ni àti tí ò bá ti sí Ọlọ́run. Tí Ọlọ́run bá sì ń bẹ tí ò ní yípo padà láyéláyé. Tí ó sì máa jẹ́ Ọlọ́run lọ títí láéláé. Màmí yẹn ti pin, I don't know what to say, but God will just continue to bless you. Tí ò ní yípo padà tí ó sì máa jẹ́ Ọlọ́run lọ, ẹ jẹ ìyà. Ẹ jẹ. Owó tí ẹnìkan nu yín jí kó. Ó san owó fún èèyàn at least. Bí wọ́n ti sọ pé sanwó ó bọ́, ó lóye àwọn èdá tó bọ́. Ẹ kówó yẹn lọ, ẹ lọ máa fi ṣe tó wù yín. Ẹ máa fi gun private jet. Ẹ gun private jet yẹn, ẹ ṣáàdá ẹ lọ sóríṣiríṣi kọ́ńtù tó wù yín, ẹ máa bla owó. Ẹ wá lọ́lọ́run ò ní fìyà jẹ yín. Níbi táwọn kan ti ń ṣiṣẹ́ tí wọn ò rí oúnjẹ jẹ. Ìlú á wá rọrùn, èèyàn á wá takú ti sálárì tí ò sí kankan ẹlòmíì sálárì ẹ̀ tó bá máa gbọ́ tó pé wọ́n san sálárì ó lè rí 1,300 naira. Ó ti fi gbogbo ẹ̀ ó ti fi gba lóònù. Nígbà tó ọmọ bá fẹ́ lọ skul kò mọ pé tó fẹ́ dá lórí ọ̀rọ̀ skul. Asáré lọ cooperative anìkan yà ń lówó civil servant. Gbogbo tó ń gbà ò tó 100,000 lọ́dún lóṣù o. Ó lọ cooperative wọ́n á fún lówó. Ìyẹn ò tó, ó sá pàjàpàjàpàjà. Ó ta báǹkì lọ, báǹkì náà fún ní quick loan. Ó gbà á, nígbà ó máa jẹ gbogbo ẹ̀kọ́. Ó rọ sí lápò, ó kó ti lápò mọ́ kó lè sanwó skul ọmọ ẹ̀. Ó sanwó skul yẹn. Wọ́n bẹ̀rẹ̀ sí ní gbá owó yọ nínú sálárì. Gbọ́n wọ́n gbá yọ. Ìwọ̀nba tó tún kù ó tún dé báǹkì tún mú tiẹ̀. Gbọ́n wọ́n tún gbá yọ. Àṣẹwáṣẹ̀ ìbò orí 5,300 naira.
5,300 naira. A family of 6. Báwo ni wọ́n ṣe fẹ́ survive with 5,300 naira at the end of the month? How will they survive with 5,300 at the end of the month? Don't forget, ìbọn máa sanwó ilé o. A san owó ilé. Wọ́n á jẹ wọ́n mú. Àwọn eléyìí tó wà ní school kékèké á sanwó wọn o. Bóyá yọ̀ọ̀kan àbí méjì ló wà ní university inú wọn. Àwọn tó kù tó wà ní secondary school tó wà ní is going to pay. Á ní ìyá o tàbí kó ní bàbá. Bí ò dẹ̀ ní at least ìyá bàbá àtàwọn ọmọ mẹ́rin 6, a family of 6. Báwo ló ṣe fẹ́ live with that even bó ti ẹ̀gbá 10,000 kí ni 10,000 rà Nàìjíríà sá today? Tó o bá já ìwọ tó o bá ní mọ́tò tí o bá fẹ́ wọ mọ́tò lásán tó o kàn fẹ́ wọ mọ́tò tó o bá ní 2,000 naira dání o lè wọ mọ́tò ìlédè. Tó bá máa gbọ́kadà gbé taxi kó o tó ṣẹ́jú 2,000 ti tán. In a day, how do you expect that person to survive? Ẹ̀yin lẹ máyé lé. Ẹ̀yin lẹ sọ ayé di líle kókókókókó fáwọn èèyàn. These so-called politicians, ìkà ní gbogbo yín pátápátá, ìkà ní yín gidi gan. Ominú ń kọ mí, ìkà ní yín. Mi ò lẹ́jọ́ pẹ̀lú Tinubu. Tinubu is a president of Nigeria. Ìbáwo Nigeria kò dẹnu kọlẹ̀ lẹ́ni ìdédé mi ló ṣe kò káyé. He is a president of Nigeria, not president of Yoruba. Bí nǹkan ò dùn nílẹ̀ Yorùbá kò kan Tinubu. President Nigeria ló jẹ́. Tí ẹni pé kó tó bá sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. Kò kan pé bí kò sọ pé ẹ dìbò fún mi kí n ṣe president Yorùbá. Ó ní ẹ dìbò fún mi mo fẹ́ ṣe president Nigeria ló sọ. Ṣùgbọ́n ẹ̀yin tẹ pẹ́ra yín ní gọ́ọ̀mù ilẹ̀ Yorùbá tá à ń pè tó jẹ́ ẹ̀yin lẹ súnmọ́ wájú ẹ̀yin nìkan. Bí gbogbo ẹ ṣe dojúrú tó ṣe dàrú yìí tó ṣe rí. Tó ṣe rí ó fi hàn gedegbe pé gbogbo yín yẹn pátápátá ìkà ni yín ẹ̀yin gangan lẹ bá gbogbo ẹ̀ jẹ́. Àpapín bá location dé ẹ̀ tòkó lé ní ìmí yìí ò níṣẹ́ ṣe ilé tó ti wà níbẹ̀ ti pẹ́ ẹ̀ ṣe dọ́nà ẹ̀ níjẹ́ parí ẹ̀. Ara ilé tí pín mi kò kọ́dọ̀nà ó wà níbẹ̀ wọ́n àbájọ ẹ̀dọ́lá. Wọ́n ti kọ́wọ́ dání o. Àgàgùn tó wà níbẹ̀ kí mímí kò tó dé ní state mi. Stadium tó ṣe lọ́nà tó fi kó owó tó fi pásápò ó wà ń bẹ̀ wọn ò parí stadium yẹn dọ́là ó fi ilẹ̀ bẹ́ẹ̀ wọ́n ó lọ níbi kò dé kò yà síbi stadium yẹn pé property Ondo State rẹ jẹ́ kí n complete yẹ kò gbowó yẹn sílẹ̀ ó lọ ṣe another thing tó ṣe kò complete yẹ ó bá débì kan ó pàátì àṣẹwáṣẹyìnbọ̀ ó kówó yẹn ó kó kan tó fẹ́ kó sápò is there now. Akérédolú náà débẹ̀ gbogbo irọ́ tó ń pa kiri òun Mr. Road òun gbà wo kò sẹ́lẹ̀ ìdán complete tán rí ṣe nínú gbogbo ẹ̀ ó lè ní gbogbo yín Ọlọ́run ìṣẹ̀dá àwọn ọmọ Yorùbá dá yín lẹ́jọ́. Now listen ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀ wá tẹ́ etí yìí kẹ́ gbọ́. Ọdún sáré tètè ń lọ sópin ọdún tuntun fẹ́ dé ẹ̀ ṣe ó jẹ́ kó já ọdún tuntun ìwà tuntun nínú ẹ̀yin ọmọ Yorùbá. Ọdún tuntun ìwà tuntun kẹ́ ẹ jẹ́ kójú òun ló máa ṣẹlẹ̀ nínú 2024 ọ̀s 2023 tó fẹ́ tó yìí 2023 tẹ̀rí ṣége lẹ́rí o mo fi ayérayé búra fún yín ṣége promax plus ultra ṣége ultra promax ó bọ̀ ní 2020 ẹ̀ tí mọ̀ tó bá di 2024 ẹ̀ wá rí ṣége promax tó bá di 2025 ẹ̀ wá rí ṣége ultra promax bó ṣe máa borí ara lọ nìyẹn bẹ́ẹ̀ ni mo sọ ẹ lọ kọ sílẹ̀ pé Ọmọlúkà sọ̀rọ̀ kan lọ́jọ́ Boxing Day 26th of December pé ìjọ sọ̀rọ̀ yìí ẹ̀kọ́ tí ò bá ti rí bẹ́ẹ̀ fi kàrẹ́ mi lójú ẹ̀ mọ kankan eléyìí tẹ̀sí rí ó kéré. Ọdún tó ń bọ̀ yẹn ẹ jẹ́ kó jẹ́ ọdún tuntun ìwà tuntun agbára wà lọ́wọ́ ẹ̀yin lẹ́ẹ̀mọ̀ èló gbogbo àwọn tó sọ wá dẹrú yìí mo máa ń sọ ní gbogbo ìgbà mélòó ni wọ́n kí ni population wọn gómìnà kan ní state deputy kan ní méjì House of Assembly wọ́n pọ̀ wọ́n òrírú ẹ̀rí ní state kan jẹ́ 100 kò sí gbogbo state tó wà Nàìjíríà kò sí state tó House of Assembly wọ́n wọ 100 kájọ wá gbà pé 100 wá kájọ gbà pé wọ́n wọ 100 gómìnà deputy ẹ̀ àti 100 assembly ó di 102 commissioner 50 ó di 152 special assistant 1000 ó di 1152 kí ló tún kọ àwọn chairman board and so on
wọ́n bá máa ro gbogbo ẹ̀ papọ̀ ká sá sọ pé gbogbo wọn jẹ́ 2000 àwọn tí wọ́n fìyà jẹ yín tí wọ́n mọ̀ yín dá ẹ lọ bí 4, 5, 6, 7, 8 million tó mú yín lẹ́nu gbogbo yín wò rẹ. You don't know the power that you possess. Ẹ̀yin ará alé, ẹ̀yin ará ìlú, ẹ̀yin èèyàn mi, ẹ̀yin ẹ̀jẹ̀ mi, ẹ̀yin ẹbí mi. I feel your pains. Mo mọ ìyà tó ń jẹ aráàlú ni torí mo súnmọ́ aráàlú. Mo mọ táwọn aráàlú feel. Mo mọ I know what it takes. Kéèyàn jí láàárọ̀ kó má fi oúnjẹ sẹ́nu. Títí di ọ̀sán kì í ṣe pé kò fẹ́ jẹ kò rí mi. Mo mọ dáadáa. Àwa ń jáde à ń rìn ojú wa ń rí. Àwọn ọmọ tó ṣẹlẹ̀ ní gbogbo ìránṣọ́dún wọn ṣọdún àwa la mọ̀. Ẹ jẹ́ kí n sọ òótọ́ fún yín. Ẹ ti gírí. Àwọn pípọ̀ yóò ní agbára tó yín. Wọn ò ní tó yín. Ẹ̀yin lẹ sọ pé kán lọ di ẹ̀yin lẹ dìbò fún wọn lóòótọ́. Kí tó ṣe gbogbo yóò jẹ ìlú gbà yín. Bẹ́ẹ̀ ẹni tí tó bá dẹ̀ lóhùn ò lè wá kú kò lè joyè ilé bàbá ẹ̀. Kí àṣàrẹ́dì àti ìjàkẹ́ gbára yín. Ẹ lè bọ́ nínú tẹ́wà yìí o. Wọ́n mú yín lẹ́rú for life ni. Don't be surprised. Ọmọ Akérédolú tí mo pariwo jíde yìí. Jíde ò tó mi ìdéèjì mo sì jù lọ dáadáa compare to ọjọ́ orí ẹ̀ mo sì jù lọ. Don't be surprised. Jíde ìyáde wọ́n á vote fún Jíde wọ́n á gba tíkẹ́ẹ̀tì fún tipátipá wọn kó máa lọ sí Àbújá. Àpàdédé bá Jíde ní Senate tàbí kó bá ní House of Assembly, House of Reps. Pẹ̀lú owó yín. Ṣèbọn ló ṣe ti la wà tí bẹ́ẹ̀ ti kó owó wa lódò ṣe tó ló fẹ́ lọ fi dìbò nílùú òun ní Ògbèrè. Tí ìbá ṣe eléyìí tó yìnbọn pè ní gullible woman ó lè ka ènìyàn ọ̀ka obìnrin tó jẹ́ ni ẹ pé program ẹ pé fún bẹ́tì lókùn gọ́ọ̀mẹ̀ntì mo ti ṣiṣẹ́ kọ̀wé kẹ́ lé mi dànù I don't care. Má jẹun tí bá bọ́ síta mo lè ṣe oúnjẹ tà má jẹun má yọ. Mo lè kiri oyin mo lè kiri Bible mo lè kiri anything àgbo bẹ̀lẹ̀ fúùdù. I don't care about whatever you hold. Okòwò wa lọ sí kiri. Tí ìbá ṣe àìnítẹ́lọ́rùn, you are a first lady of a certain state. O tún kó owó wa, o fẹ́ lọ dìbò. Senate yẹn ń wù ẹ́ lọ, o lè ní ẹ́ màmá. O lè ní ẹ́. Ní Ọlọ́run ní jẹ́ nírú ẹ ní ìyá. Orí ìyá tèmi kò ń ṣe gullible woman. Ó láàánú mẹ̀kúnnù. O lè ní ẹ́ màmá. Gbogbo yín pátápátá àtẹ̀yìn ìyá ẹ̀yìn pẹ̀lú ayé first lady gbogbo. Bẹ́ẹ̀ lè bá wọn ọkọ yín sọ̀rọ̀ abiyamọdé ní yín o ẹ dẹ̀ rọ bí kẹ́ tó bímọ o ẹ mọ pains tó wà bẹ́ẹ̀ o ẹ mọ ìyà tó wà nínú táǹsọ yìí o kéèyàn wá lọ́mọ ìkíní kejì kẹta ìkẹrin kó má rí kan fi tọ́jú wọn kó má ro oúnjẹ fún wọn jẹ lásìkò ẹ mọ bó ṣe yí lára ẹ lè bá wọn ọkọ yín wí ẹ rí pé kalẹ̀ yín gan ni ẹ̀yin abíagbá abíá òṣì ẹ̀yin abíá òṣì. Mo ti sọ tèmi kò sí tẹnikẹ́ni fẹ́ fọ jójú mi ṣe bó bá wù yẹn pé kó dọ̀dọ̀ wọn bó wù yẹn mọ̀ pé I don't say am lójú concern me again. Tó bá ẹ ti sọ pé wọn ní kó máa wá arrest wa ẹ tètè bẹ̀rẹ̀ o ẹ má jò pẹ́ ẹ tètè gbé ọmọ lúkà kí n mọ̀ pé ti gbé mi kí n rọra dòkó mi gẹ́gẹ́ bí kí n máa ṣe lè ṣùgbọ́n mo pẹ́ gbé mi lẹ́nu èèyàn 1 million àtúndìde ká máa sọ̀rọ̀ nípa Yorùbá nation kò sí kẹtẹ̀fẹ́ ṣe ẹ lè dá Yorùbá nation dúró bẹ́ẹ̀ kọ́ Yorùbá nation á dúró orílẹ̀-èdè mi á dúró orílẹ̀-èdè mi á dúró torí ìyà yìí ti pọ̀ jù Odùduwà republic á dúró òmìnira á dé. Ìtò jẹ́ kí n sọ gbogbo tí mò ń sọ yìí ṣé ẹ ráwọn tó pera wọn ní gómìnà wọ̀nyí wọ́n mọ òtítọ́ gbogbo wọn ló mọ tó tọ́. Ṣùgbọ́n kí ló dé tí gbogbo wọn kọ̀ ìdí tí wọ́n fi kọ̀ nítorí tí wọ́n ń jẹ ìjẹkújẹ oògùn yín tó tọ́ sí yín tó yẹ kó fi tún yín ṣe tí wọn ò lè fún yín as big as Ondo State is kò sómi wọn ò ní omi for the past 20 years kò sí gómìnà kankan tó jẹ tó ṣe anything tó ní ṣe pẹ̀lú omi tó tiẹ̀ carry out the process pé mo fẹ́ ṣe omi kò sí ẹ̀rí pé kàdí gbogbo wọn not just Ondo State alone go to Ekiti go to Ọ̀ṣun Ọ̀yọ́ Ògùn àfẹkọ tó ti jẹ́ pé wọ́n ti Èkó ti ní páìpù omi tipẹ́tipẹ́ làwọn ṣe ń rómi lò wọ́n ti rí tipẹ́ nígbà tó ti ṣe federal capital òun ni wọ́n fi ń rómi lò if not àwọn gan òní ní
ẹ wo 2024 ń bọ̀ shine your eyes o tẹ́ ẹ bá dìde kẹ́ ẹ jà sẹ́ ẹ̀yin aráàlú tẹ́ ẹ wo fídíò mi wojú mi dáadáa mo lúkà ni mo jẹ́ tẹ́ ẹ bá dìde ní 2024 kẹ́ ẹ jà kẹ́ ẹ jẹ́ ká gbára wa tó ń dúró ẹ lágájá ẹ̀rù ń bà ẹ́ ká má yìnbọn pa ẹ́ ká má ṣe mi ò lè wá kú òǹdóye lé bàbá ẹ̀ o mi ò lè wá kú kì í jóye lé bàbá ẹ̀ tá a bá fi mọ́nú ká ja ìjà yẹn tá a bá fi ebì yẹn mọ́nú ká jà ká gbára láwọn pípọ̀ wọ̀nyí ọlọ́run bá gbọ́ ṣégè lẹ́sìn rí lọ́dún ìṣe ẹ máa prepare fún ṣégè pro max lẹ́yìn ṣégè pro max ẹ máa retí ṣégè ultra ṣégè plus ultra pro max gbogbo ẹ̀ ló bọ̀ lọ́nà fún yín ẹ̀ tí mọ kankan ìkàrí á ní ẹ̀rí mọ́rẹ́ oró ẹ̀rí mọ́rẹ́ ẹ̀ tí mọ́rẹ́ oró ẹ̀rí kan bẹ̀rẹ̀ ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tọ́lá dídà. Thank you, my mommy. You surprised me. Well, I'm not surprised. Bẹ́ẹ̀ ṣe ń ṣe náà nìyẹn. Thank you. Tọ́lá dídà. Ẹ̀yin ará Ìlọrin ẹ̀lẹ́. Ẹ̀yin ń jà pé kán pé yunifásitì yín kán gbé ní kíní. Ẹ̀ tara yín jẹ. Una dey joke. Mọ kíní kankan. A máa bá yín pòdé lẹ́mù kan ẹ̀ gbádùn. Yorùbá ẹ máa wòran. Mo sọ fún ìmọ̀lẹ́ ẹ̀ fúra màámi yẹtì ó possible kẹ́ gbọ́ nípa meeting tá a sọ yìí wọ́n hold meeting kan ní United Kingdom recently àwọn Arab country yẹn wọ́n wá ṣe meeting yẹn wọ́n pè ní Association of Islamic Countries of the World tó yàtọ̀ sí Organization of Islamic Nation àwọn Islamic countries Nigeria was invited Nigeria was there David Cameron the former Prime Minister of United Kingdom ó attend ó wá give a speech Nigeria was addressed was recognized as one of them. What is really be Islamic nation of the world? You know, you do ẹ̀fúnra ẹ̀wúrò. Ojú yín láṣẹ ojú mi láṣẹ. Ẹ mọ kankan. Tẹ́ ẹ bá mọ gbogbo tá à ń sọ yìí. Ọlọ́run má jẹ́ kó ti bàjẹ́ kọjá àlàkó tó yé yín. Kó ti wá bàjẹ́ kọjá àlàkó tó yé yín. Màámi àdìfọwọ́ bàjẹ́ ẹ ti padà dé. Ọlọ́run má jẹ́ kó bàjẹ́ kọjá àlà kó tó yé yín. Ọlámilékan Ṣògo ṣége promo ẹ̀yẹn náà ń ṣe lọ́wọ́ fún wọn báyìí. Wọ́n ṣe ṣógo promo fún wọn báyìí. Tó bá dọdún tó bọ̀ wọ́n wá rí ṣége pro mass. Wọ́n wá di ọdún tó tẹ̀lé wọ́n wá rí ṣége plus pro. Ṣége plus ṣége ultra gbogbo ẹ̀ ló wà lọ́nà fún yín mọ kankan à ń sọ fún yín pé kò sí olóṣèlú tó fẹ́ yín fẹ́rẹ̀ they want to enrich themselves and their family for life wọ́n bá ti kówó yín wọ́n lọ fi establish wọ́n lọ the painful part of it ni pé wọ́n bá kówó yẹn wọ́n wá kó lọ sókè òkun ibi tí ò ti ní wúlò ìbáṣepọ̀ wọ́n tẹ̀ tún fi dáṣẹ́ sílẹ̀ níbi táwọn èèyàn tún ṣiṣẹ́ bẹ̀ tán jẹ ìbátẹ̀ tún ṣẹ́ wọ́n tún jí wọ́n tún kó lọ sókè òkun níbi tí ò ti ní wúlò fún yín ẹ wá ojoojúmọ́ ẹ wá ń rẹ̀chẹ̀ ẹ ń tálákà sí ẹ ń tàràkà sí. My mommy Adejoke Adedapo, I am always with you. I appreciate you, my mommy. God will continue to bless you. You are a mommy in a million. Èmi á sọ̀rọ̀ tẹ́ tèmi. Mo fẹ́ fàsìkò yìí bẹ̀ gbogbo yín pátápátá. Ẹ má ṣàsùnpara. Ìgbọ́ ẹ má sun àsùnpara. Ẹ wò ọjọ́ bá. Kí ni mo ṣe? Mo fojú kan sùn, mo là kan sílẹ̀. Àbọ̀rọ̀ rà sọ fún ọmọlú àbí bá dérú àdòdì yìí. Àbọ̀rọ̀ rà sọ fún ọmọlú àbí bá ti dérú àdòdì yìí. Mo sọ tèmi fún yín o, ẹ tó bá létí ni kó gbọ́. It's not my force. Mi force ẹnikẹ́ni. Mi ìfagídí mú yín. Ẹ tó bá tẹ́ lọ́rùn kó gbọ́ tí mo sọ. Bọ́ọ̀sì tẹ́ ẹ lọ́rùn mọ́ ń gbọ́. Kò jù báyìí lọ, Ọmọlúkà ni mò ń jẹ́ o. Fún àǹfààní ẹ̀yin
èèyàn wa tó bá mọ̀ pojúlówó ọmọ Yorùbá ni ẹ́ tẹ́ẹ̀dẹ̀ ń gbé ní orílẹ̀-èdè Togo, Ghana, Ivory Coast, àwọn náà ní Côte d'Ivoire, Liberia, Sierra Leone, Gambia, Senegal àti Guinea. Ìkọ̀kan nínú ẹ̀ tó bá jẹ́ ọmọ Yorùbá, gbogbo àwọn country tó wà ní West Africa yẹn, tó bá jẹ́ ojúlówó ọmọ Yorùbá tó dẹ̀ gbàgbọ́ ipò fẹ́ kí Yorùbá bọ́ nínú ìgbèkùn, ẹ pe nọ́mbà Ọmọlúkà lẹ́yìn ètò ká bá yín sọ̀rọ̀ kékeré kan. Àǹfààní ńlá kan bọ̀ fún gbogbo yín pátápátá. Ní country kankan ẹ pè from different countries, ẹ pè wá. Tẹ́ ẹ bá ti ní ẹgbẹ́ ọmọ Yorùbá bẹ́ẹ̀ pè wá kẹ́jẹ́ ká bá yín sọ̀rọ̀ ká lè mọ bá ṣe máa gbé àǹfààní yẹn wọ ọ̀dọ̀ yín. Ẹ pè mí nọ́mbà tí mo pèsè sójú fọ́nrán yìí, ẹ̀yin TikTok ẹ lè má rí bọ̀tẹ̀ yìí tẹ́ ń wò mí ní YouTube àti Facebook ẹ ti mọ nọ́mbà yẹn òun ni mo pèsè 07046092484 lẹ́ẹ̀kan sí 07046092484 nọ́mbà náà nìyẹn. Ẹ pè mí kẹ́ sọ pé kọ́ńtì báyìí ni mo wà, kí lẹ fẹ́ bá wa sọ, màá lè ṣàlàyé fún yín bẹ́ẹ̀ ṣe máa kórajọ tá máa bá yín ṣèpàdé káǹfààní yẹn kó lè ṣe kí ni, kó lè dọ́dọ̀ yín, kí ìrìn àjò Yorùbá nation yìí lè ṣe kí ni, kó lè yáwọ́ ní kánmọ́kánmọ́kánmọ́ ká lè tètè bọ́ nínú ìgbèkùn tá a wà yìí. Tó o bá ti ra rédíò tiẹ̀ Yorùbá nation rédíò ó ti wà ta 35,000 péré ni kò wọ́n, tètè apply fún tiẹ̀ kàn sọ́mọ Lúkà kó rí tiẹ̀ gbà òun rèé, tètè béèrè fún kó lè tó ẹ lọ́wọ́. Jésù Olúwa wa, àmín. Kò dẹ̀ sí ìpẹ́jù tó wá fẹ́ fọmọ Lúkà ní nǹkan sóbò, màá bá ẹ po yẹtiyẹti tó o bá ti fi wáìnì mi ránṣẹ́, ìtí màá bá ẹ pò sóbò, ìtí màá bá ẹ pò owó tí wà àti onítìrí jọ gbà tó fẹ́ dáná o ò lè nìkan ná owó yẹn. Sóbò màá bá ẹ po wítíwítí, kò tí ì pẹ́jù ọdún kan ọdún ránṣẹ́ sọmọ Lúkà o. Ẹ mọ̀ àwọn tó wà lọ́mọ Ọmọlúkà náà wọ́n pọ̀ rẹpẹtẹ, àdábì ẹjọ́ àti ìjẹun ebi ń pa wọ́n pọ̀ bẹ́ẹ̀ ṣe ń ṣe fún mi náà lèmi náà ń gbé jáde. Bẹ́ẹ̀ ṣe ojú òṣè tì mí, ojú òní tẹ̀yìn náà. God in his infinite mercy will continue to bless you all. Ẹ máa ta máa dún ni, ẹ máa lu yóò máa dún ni, ẹ máa gbin yóò máa hù ni láṣẹ Olódùmarè. Bí Ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ, ẹ ní tàràkà ẹ ní kábàámọ̀ láyé yín. Ara líle àti àlàáfíà la fi máa wọnú ọdún tuntun o, bó ṣe máa rí nìyẹn. Jésù kì í ṣì, Olúwa wa o, àmín. Tó o bá tí fún mi ní ọdún mi o, tètè ránṣẹ́ o, kò sọ pé Ọmọlúkà fẹ́ níyọ̀ àkáǹtì o, kí n dẹ̀ àkáǹtì mi ṣọwọ́ sí ẹ o, kó bá mi fi nǹkan ọdún mi síbẹ̀ o. God bless you. Jésù Olúwa wa, àmín. Mami yẹti mama. A ní bàbá oní scam ní gbogbo yín. No problem, scam ní. Eléyìí ò ju scam lọ. Scam ní. Jòkó síbẹ̀ a ní bàbá. Scam ní. Aṣojú a scam mi. Àjọ máa scam gbogbo wa ní lẹ́sìn. Ẹ̀yin apọ̀dà bùnmú wọ̀nyí. Jòkó síbẹ̀ máa wòran. Ìgòdò. Ó máa tó yí ẹ. That will be all for today. Thank you. God bless you. Ọmọlúkà is my name. Please share the program and let it go viral. Gbogbo tí a ti sọ ilé ààrẹ ti sọ ìṣe anybody bá ṣe Jésù Olúwa wa. Marriage is not a destination, but it's a journey that entails patience, endurance, mutual respect, forgiveness, and a number of other things to get one to desired destination. But a marriage can be funny at times when it comes to other side, like great sadness, worried, a high level of tension, anxiety, and depression. But do not panic. The book Enough is Enough on domestic violence by Reverend Mrs. Margaret Olawaye Nefaturuti offers solutions against domestic violence. The book is available on Amazon.com for free shipping, also at Indigo chapters in Canada, and Blockbuster.com for large quantities. The more copies you buy, the cheaper the price. For more info, log on to www.widowsadvocate.org. Enough is Enough on domestic violence by Reverend Mrs. Margaret Olawaye Nefaturuti. Get your copy now.